TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Ìjìyà TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹjẹ́ àdókèrà pàpọ̀ ojúmọ̀ ní ojúmọ́ ayọ̀, ojúmọ́ òkùnkùn, ojúmọ́ ògbéga. Bá a ti tún lo ìdajì èyí tó kù nínú oṣù kẹwàá yìí, ayọ̀ àtàláfíà òun náà ni a fi lò ó já láṣẹ Elédùmarè. ṣàrí bá ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí bó ṣe wá dé ní ìsinyìí, ẹ̀rù ń bà àwọn tí ò tí ì láya ńlé, ẹ̀rù ń bẹni tó láya nílé, ẹ̀rù ń bẹni tí ò tí ì nọ́kọ̀, ẹ̀rù ń bẹni tó ti nọ́kọ̀, ẹ̀rù ń bẹni tó ti kọ́lé, ẹ̀rù ń bẹni tí ò tí ì kọ́lé. Síbẹ̀síbẹ̀ bí gbogbo ẹ̀ sì ṣe ń lọ yìí náà, ìyẹn ò ní a máa ṣe ohun tó jẹ́ a ṣe. Má tọrọ torí wípé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà orí bákan. Àwọn Yorùbá máa ń pòwe, wọ́n máa wípé ọ̀bùn rí kú ọkọ ó ti ràn mọ́, ìpè látọjọ́ tọkọ òun ti ṣaláìsí, àtìgbà náà lòun ò ti wẹ̀ nítorí pé òun ṣọ̀fọ̀ ọkọ lọ́wọ́ lásìkò ìgbà náà. bọ́kọ ò bá ṣaláìsí náà kọ́, ìgbà wo ló fi ìgbà kan wẹ̀? Bàbá torí pé bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe rí, táwa torí ẹ̀ tá ń ṣèmẹ́lẹ́ tàbí tá ń ṣọ̀lẹ́ pé bọ́ bí ẹ lè rí pé kí ló dé tí gbogbo ẹ̀ rí báyìí. Sẹ́yìn ò mọ̀ ní sẹ́yìn ò sí ń lù ni. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe rí náà nìyẹn. Irọ́ o, má ṣe bẹ́ẹ̀ o, má joyè ọ̀bùn eléyìí tó rí kọkọ tó ti ràn mọ́, nítorí pé oníkálukú náà ló ṣe ń gbìyànjú ìgbìyànjú ẹ̀ káàkiri báyìí o. Nítorí àti jẹ àti mu àti láti là pẹ̀lú láti jẹ́ èèyàn nílé ayé yìí, má torí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ kò ní wípé ò ní gbé ìgbésẹ̀ akin, má torí pé ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ kò ní pé ẹ wo àwọn tó ti kọ́lé náà ni ọmọ kọ́lé lọ ní ìtawà, ṣé ká ṣáà máa jẹun ká sì máa sùn ká máa jí, ìyẹn náà ń kókó. Má torí wípé bí ìlú ṣe rí kò wò pé ẹ wo èmi ò níyàwó fẹ́ ìná kan fẹ́ o, ò ní kó àkóhun, ìwọ ni kó o ṣakítí mápá kó o sì gbìyànjú ipa tiẹ̀ náà. Yóò dá yóò ṣeé ṣe fún gbogbo aláṣẹ Elédùmarè. Òní ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2024 níbi yìí náà láti ń kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò ojúmọ́ aláyọ̀ lórí ìkànnì bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn BGI TV Yorùbá, níbi tá a ti máa ń dábẹ́ ẹdun, tá a ti ń rọ̀ bí òwe, tá a ti máa fún yín láwọn ìròyìn eléyìí tó jẹyọ jáde nínú ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa. Títò òwúrọ̀ òní yìí òun náà látún ti kó dé láàárọ̀ òní. Ẹ kàn wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹtù jáde oúnjẹ ìgbádùn ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá. Ẹ má wàá gbàgbé pé lórí gbogbo àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tẹ náfààní láti máa wò wá, ojú òpó Facebook, Instagram, pàápàá jùlọ lójú òpó YouTube. Ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó YouTube, ẹ má gbàgbé ẹ máa bá wa fẹ̀ kan ní ojú òpó Facebook wa, òun náà lẹ́ ń rí lójú amóhùnmáwòrán yẹn kedere láti máa darapọ̀ mọ́ wa ní gbogbo ẹ̀. Òní á dára fún wa o, á sàn wá, kò ní jọ́jọ́ ọ̀bànújẹ́, kò ní jọ́jọ́ ẹkún fún wa. Àní rántí ọjọ́ òní tí ń ṣe ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2024. Àní rántí rẹ̀ ká bú sẹ́kún, àní rántí rẹ̀ ká banújẹ́, àní rántí rẹ̀ ká dààmú láṣẹ Elédùmarè. Ohun gbogbo tá a bá dáwọ́lé lónìí yìí a máa yọrí sí rere. Wọ́n á máa gbé ànílò àníbọ̀ báyìí náà lọ́wọ́ yẹn náà àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà. Àgbórákòrò báyìí náà ní tìgbín bàbá lògbà ọdún láyé, ojú wa ò ní ríbi, àní rohun gbé sọnù bí ó ṣe gbé wọn. Èyí náà ní sùúrù ìwúrọ̀ yìí tí a fi ń kì í káàbọ̀ láìkan sí Olúṣọlá Ìṣọ̀lá ló kọ́ ni, oyè lẹ́kàn lórúkọ bàbá tó bí lọ́mọ.
olómi ọgbọ́n lọ́wọ́ èèyàn ń pè mí ọmọ ara àkẹ́ni mi màjọ méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn bí iṣẹ́ bá ti yẹ nìkan báyìí èèyàn kan yìí pẹ́ṣẹ́ mọ́ ẹ mọ̀ nípa abala mẹ́ta ló pín sí ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀lé ṣàìmáwò wá abala àkọ́kọ́ òun náà la fún yín láwọn kókó inú ìròyìn tá a máa náfààní láti bá pàdé nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn láàárọ̀ níyìí. ìwé ìròyìn Platform Times òun náà ní fi ṣíde o lóòrò níyìí o níbẹ̀ ni wọ́n máa sọ pé gudugudu méje máa ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn kódà yàyà mẹ́fà ó tẹ̀lé pẹ̀lú níbi tí àwọn ẹgbẹ́ kan tí wọ́n ti ṣe ìtọpinpin àti ṣe ìdásílẹ̀ àwọn ẹlẹ́wọ̀n mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan o tí wọ́n tún ṣe kíni o wọ́n tún mú wọn lọ ilé ẹ̀kọ́ kódà wọ́n sanwó ìdánwò wọn lórí kíni ṣé wọn lọ́rọ̀ wọn lọ sẹ́wọ̀n ni àbí báwo ni ìbáṣepọ̀ láàrin àwọn ẹgbẹ́ yìí àti àwọn ẹlẹ́wọ̀n yìí ṣì jẹ́ tí wọ́n fi wà níbẹ̀ tí wọ́n fi ṣe ìdásílẹ̀ wọn. ìwé ìròyìn Platform Times ló gbélé jáde ní ìpínlẹ̀ Ògùn. ẹjẹ́ ń tẹ́kọ̀ létí ó di ìpínlẹ̀ Kwara lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bébí ṣe ń pa àwọn aráàlú tí ò sóúnjẹ kódà tó jẹ́ ìwọ̀nba tó wà òun náà ló wọn gègèrè èyí tó fi mú tí gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga ilé ẹ̀kọ́ fásitì ilé ẹ̀kọ́ gbogbo nìṣe tí wọ́n fi ń gbìyànjú láti lè mú ṣe àmúlò àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn ní ìpínlẹ̀ Kwara. ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ti ìpínlẹ̀ Kwara àwọn náà mà ti sọ wípé àwọn máa bẹ̀rẹ̀ sí ní máa ta èrè oko wọn báyìí o wọ́n ti kéré oko ní ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Kwara Poly ní ìlú Ìlọrin. ìwé ìròyìn leadership ló gbé jáde láàárọ̀ níyìí. bẹ́ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ti ń jẹyọ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn wípé kí wọ́n fagilé àjọ EFCC wípé òfin tó gbé wọn ró kò fẹsẹ̀ múlẹ̀ dáadáa lórílẹ̀‐èdè yìí. ìpínlẹ̀ Kogi òun náà ni wọ́n léwájú lọ́jọ́ kìíní àná tá a nírò pé bóyá nítorí wọ́n ń roko sápá ọ̀dọ̀ tiwọn. ẹ wo Àgbákòbà náà ló ti wá kọ̀wé o ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún House of Rep. Àgbákòbà ló ti sọ pé àjọ EFCC òun náà ló jẹ́ àjọ tí ó bá òfin mu tó fi ògbéró dáadáa tí ó fi ṣàtìlẹ́yìn fún. ìwé ìròyìn The Punch ló gbé jáde kódà ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní Àgbákòbà ló kọ̀wé ọ̀hún náà. oníbàárà ń bọ̀ lébọ̀ o nǹkan kan tí ń fẹ́ ṣẹlẹ̀ sáàjọ EFCC báyìí ẹsẹ̀ wọn ó ti ń mì nílẹ̀ bẹ́ẹ̀ mọ̀ wípé Àgbákòbà agbẹjọ́rò àgbà ni. ìwé ìròyìn Punch máa ṣàlàyé dáadáa láàárọ̀ níyìí. bóyá lẹ́mọ̀ pé lọ́wọ́ Ọlọ́run la wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tí gbọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu hàn sí lórílẹ̀‐èdè Nàìjíríà o igbákejì rẹ̀ náà hàn sí lórílẹ̀‐èdè Nàìjíríà bá a ṣe wà yìí láìtàláì ọwọ́ Ọlọ́run la wà o. bẹ́ẹ̀ sì rèé àwọn ìgbìmọ̀ ààrẹ ti ní ká má bẹ̀rù ká má fòyà wípé wọn ò sí nílé o kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó dá o bẹ́ẹ̀ bá wí bẹ́ẹ̀. ìwé ìròyìn Sunday Times láàgbọ́ láàárọ̀ òní yìí ààrẹ Bọ́lá Ahmed lámọ̀ ẹ́ pé wọ́n hàn sí lórílẹ̀‐èdè Nàìjíríà tó lọ sí orílẹ̀‐èdè United Kingdom fún ìsinmi ọlọ́sẹ̀ méjì ráńpẹ́ ní ìsìnlẹ̀ tó ti gbọ́ pé bàbá wa Shettima àwọn náà tó ti tẹ́kọ̀ létí hàn sí lórílẹ̀‐èdè Nàìjíríà mú. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà kí ni fẹ́ máa dàbí àláàbò fẹ́ máa dàbí ìran àbí bẹ́ẹ̀ ni wípé ṣé wọ́n mú wa ṣeré ni kò tí ẹ̀ fẹ́ yé ni mọ́ báyìí nítorí pé nígbà tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n jọ fẹnukò pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà àwọn gómìnà sọ pé àwọn ò nágbára 70,000 naira ní ìsinyìí òun láti gbọ́ àti kọ́kọ́ gbọ́ 73,000 naira láti ìpínlẹ̀ Ondo ta nírò pé bóyá nítorí pé bóyá ó fẹ́ fi ṣe ìpolongo kí wọ́n bá lè dìbò fún ni. ní ìpínlẹ̀ Ògùn a gbọ́ 77,000 naira ṣùgbọ́n ní ìpínlẹ̀ Èkó gómìnà Babájídé Sanwó-Olú Olúṣọlá ó ṣe bẹbẹ ní ìpínlẹ̀ Èkó ó ní 85,000 naira
ni wọn yóò máa san fún àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ ní ìpínlẹ̀ Èkó. Babájídé Sanwó-Olú gómìnà ìpínlẹ̀ Èkó náà ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn These Days ní àárọ̀ òní yìí. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà, wọ́n máa sọ pé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ òun ni wọ́n jọ máa fẹnu kò lórí bí wọn yóò ṣe mú ẹ̀dínkù bá owó oúnjẹ àti owó ọkọ̀ wíwọ̀ lórílẹ̀‐èdè yìí. Ìwé ìròyìn Vanguard ló gbé jáde láàárọ̀ níyìí. Wọ́n ti fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní gbèǹdéke ọ̀sẹ̀ méjì gbáko báyìí fún kíni o láti gbé ètò òṣùná ọdún 2025 láti gbé wá sílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Àwọn House of Rep àwọn ní ilé Green òun ni wọ́n ti ń sọ eléyìí pé ìgbèǹdéke ọ̀sẹ̀ méjì báyìí làwọn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìgbèǹdéke yìí náà ló sì bá òfin mu. Ìwé ìròyìn Leadership ló gbé jáde láàárọ̀ níyìí. Ọ̀rọ̀ tó kómọkómọrò wá lórí ọ̀rọ̀ Sunday Igboho, olóyè Sunday Adéyẹmọ, nígbà tó kọ̀wé pé fún ìdásílẹ̀ Yorùbá Nation lórílẹ̀‐èdè United Kingdom, ẹ̀rù bà ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n tètè ń gbé ìgbésẹ̀ kan, ṣùgbọ́n báyìí Sunday Adéyẹmọ ti sọ wípé má ti ọ̀rọ̀ sí ẹni tó jẹ́ aṣojú orílẹ̀‐èdè Bìrìtìkó sí orílẹ̀‐èdè Nàìjíríà, ẹ má tì í sí i lẹ́nu. Akọ̀wé ni kì í ṣe pàápàáyàn. Ẹ wò ó, Sunday Adéyẹmọ, Sunday Igboho ló sàn jáde náà ní àṣálẹ́ àná. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ gbọ́ láàárọ̀ òní yìí. Àwọn ọ̀rọ̀ ìta náǹfààní láti bá pàdé nínú ìwé ìròyìn olójoojúmọ́ alẹ́ wa ti àárọ̀ òní yìí. Òun náà nìyẹn tó jẹ́ gbòógì nínú rẹ̀. Ẹ ṣàwọ́ nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ jájọ jẹ ìgbádùn ìròyìn aláàárọ̀ òní yìí. Ẹ má kúrò bẹ̀, ṣùgbọ́n kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn, ẹ̀já nìṣó lórí pápá níbi tá a ti lọ gbọ́rọ̀ ìdìbàtì eré ìdárayá. À ń bọ̀ náà. Àsìkò yìí ní gbogbo ìtẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa, ẹ kú ojúmọ́ ní gbogbo ìtẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí abala tá a pè ní láti orí pápá BGI TV, níbi láti máa fún yín ní ìròyìn eré ìdárayá. Etí yẹn ò gbọdọ̀ dí sí ìròyìn eré ìdárayá tí wọ́n ti bá wa sóde láàárọ̀ yìí. Ṣé iná ṣe ti ṣeré ìdárayá láàárọ̀ yìí? Kára yín lè máa jí pépé lóòrèkóòrè. Òyà láìdé ìnà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjú ojú ní mí o. Mi kì í ṣe àìmọ̀ fólókó àfin tí rí onílò ìdánimọ̀ lọ́jà. Tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ó yá ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé lánàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa ṣe àṣeyọrí ikọ̀ agbábọ́ọ̀lù Flamingos. Àwọn agbábọ́ọ̀lù obìnrin tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún 17 ni wọ́n máa ṣe àṣeyọrí àkọ́kọ́ níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó wáyé ní Dominican Republic. Orílẹ̀-èdè náà ni ó ti wáyé. Ajáwé olúborí o níbi tá a ti ná ikọ̀ agbábọ́ọ̀lù New Zealand pẹ̀lú àmì ayò 4-1 la fi jáwé olúborí. Kò pẹ́ tá a bẹ̀rẹ̀ sí ní mi àwọn níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn o. Ìṣẹ́jú 18 òun la bẹ̀rẹ̀ sí ní gbá góòlù àwọlé lọ́lọ́kọ̀ òjọ̀kan. Shakirat Moshood òun ló gba góòlù àkọ́kọ́ wọlé fún orílẹ̀-èdè Nàìjíríà. Táíwò Adékòkè ló bá fi ẹlẹ́ẹ̀kejì lé lórí. Fariga Abdulwahab òun náà ṣe bẹ́ẹ̀ ó gba ẹlẹ́ẹ̀kẹta wọlé. Táíwò Àfọlábí tí wọ́n fún ní àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù ní ibi ìfẹsẹ̀wọnsẹ̀ náà ní àná. Ó ló fi ọba lé gbogbo àwọn góòlù mẹ́ta tó ti kọ́kọ́ wọlé ṣáájú lẹ́yìn tí wọ́n dé sí abala ẹlẹ́ẹ̀kejì níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Mo tilẹ̀ jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù New Zealand wọ́n gbìyànjú láti dá ẹyọ kan padà ṣùgbọ́n kò bá mọ́, ìyẹn ti lọ nìyẹn. Ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Flamingos wọ́n ti jáwé olúborí o. Ó wá kan ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì táwọn máa gbá lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dé yìí nígbà táwọn máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Ecuador. Àti bẹ̀rẹ̀ dáadáa, Ọlọ́run á jẹ́ ká parí dáadáa, òun ni àdúrà mi fún wọn báyìí.
ẹ jẹ́ ká tẹ̀síwájú, ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín ní pé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè 7 báyìí ni wọ́n ti wẹ̀jẹ̀ yọ̀ǹkọ̀ọ̀kan sí ìpele tó kàn níbi ìdíje ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ ìyẹn AFCON 2025 tí yóò máa wáyé ní orílẹ̀-èdè Morocco. Ṣáájú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí mo sọ di mímọ̀ fún yín pé àwọn 4 ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti yànyàn, ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n bá àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ náà lọ́lọ́kọ̀ òjọ̀kan ní àná sí ìjẹta àti mọ̀ wípé àwọn 7 báyìí ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti perégedé síbi ìdíje AFCON ti ọdún 2025 lórílẹ̀-èdè Morocco gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi orúkọ wọn léde. Àwọn orílẹ̀-èdè bíi Senegal, DR Congo, Algeria, Cameroon, Burkina Faso, Egypt, Angola àti orílẹ̀-èdè olùgbàlejò fúnra lára wọn ìyẹn Morocco ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti perégedé síbi ìdíje AFCON 2025 ti ọdún tó ń bọ̀. Ẹ má gbàgbé ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni yóò máa gbìnàyà bẹ̀rẹ̀ láti ọjọ́ 21 oṣù kejìlá wọ ọjọ́ 18 oṣù kínní ọdún 2026 mo ṣe jẹ́ gangan nìyẹn. Oríire for the winner, ẹ kú rọ́jú for the loser ni ọ̀rọ̀ náà bá dé. Ẹ jẹ́ ká lọ sí agbo àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lóore kọnkéré. Arábìnrin yìí tẹ́ bá rántí ẹ̀ dáadáa, ògbóǹtarìgì náà ní láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Serena Williams òun ni ẹni tó ti fi ìgbà 23 gba àmì ẹ̀yẹ Grand Slam single champion. Òun ni ó ti sọ̀rọ̀ kan di mímọ̀ lẹ́yìn àná nígbà tí wọ́n ṣiṣẹ́ abẹ fún láti yọ kòkòrò kan níbi ọrùn rẹ̀, gẹ́gẹ́ bí ó ṣe wá fi ọ̀rọ̀ léde lójú òpó ti TikTok rẹ̀ ní àná níbi tóun àti ọmọ rẹ̀ Olympia tí wọ́n ti lọ ṣe shopping. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ibi tá a ti ń bọ̀ báyìí, ibi tí mo ti lọ ṣe iṣẹ́ abẹ sí ọrùn mi, kòkòrò kan tó wà níbẹ̀ ni mo gbìyànjú láti yọ. Ó ti pẹ́ tí kòkòrò yìí tó ti wà níbẹ̀, ó sì ń dàgbà sí lójoojúmọ́, ṣùgbọ́n àná òde yìí ni mo ní kí n fi òpin sí pátápátá láti lọ ṣe iṣẹ́ abẹ láti yọ. Ó wá sọ di mímọ̀ nígbà tó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n fi ọ̀rọ̀ ìwúrí àtìlẹ́yìn tí wọ́n fi ránṣẹ́ sí lásìkò tó ń la gbogbo àwọn nǹkan wọ̀nyí kọjá. Ó ní inú òun dùn, ayọ̀ òun kún pé òun ti ẹ̀rẹ́yìn kòkòrò èyí tó wà níbi ọrùn òun. Ó sì ṣe ìlérí wípé òun yóò padà sí agbo àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré láìpẹ́, ṣùgbọ́n lásìkò yìí òun àti ọmọ rẹ̀ obìnrin àwọn sì ń jọ ń ṣe ìdùnnú, àwọn ń ṣe àjọyọ̀ lọ́wọ́ lórí àṣeyọrí yẹn. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápá ibẹ̀ yẹn. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Thomas Tuchel, ẹni tí wọ́n ṣèyàn gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England. Òun ló ti wá sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ tí wọ́n ṣe àfihàn rẹ̀ fún gbogbo àgbáyé lánàá ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Ó ní ẹ wò ó, mo ṣèlérí wípé ó ti pẹ́ tẹ́ ti fi ọwọ́ ba ife gbẹ̀yìn lórílẹ̀-èdè England. Ọdún 1966 nírúfẹ́ nǹkan wọ̀nyí ti wáyé rí. Ọmọ orílẹ̀-èdè Germany yìí akọ́nimọ̀ọ́gbá tuntun Thomas Tuchel òun ló ti wá sọ di mímọ̀ wípé ẹ wò ó, lásìkò mi yìí màá gbìyànjú agbára mi láti rí pé ọwọ́ yín bá ife ẹ̀yẹ kan lórílẹ̀-èdè àgbáyé. Ẹ má gbàgbé pé Thomas Tuchel ni yóò máa bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ lónípẹrẹwu lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún 2025 ibi tí wọn yóò ti máa ṣe ìpalẹ̀mọ́ lọ síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2026. Thomas Tuchel òun ló gbaṣẹ́ lọ́wọ́ Gareth Southgate gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England. Ẹ jẹ́ ká wò ó, bóyá òun náà yóò rí ṣe gẹ́gẹ́ bó ti ṣe sọ ní inú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England. Ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Paul Pogba. Òun ló ti sọ di mímọ̀ pé láíláí kò sí nǹkan tó máa ṣe mí, òkú mi àti ayé mi kò lè lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan gẹ́gẹ́ bí Paul Pogba ṣe sọ di mímọ̀ lánàá. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ẹni tó jẹ́ olùdámọ̀ràn àgbà nínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan Zlatan Ibrahimovic ló ti ń gbìyànjú láti pe òun. Ó ní rárá o, òun ò ní dalẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Juventus tí òun wà lásìkò yìí, torí náà òun ò ní lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan nígbàkúgbà tí ààyè ẹ̀ bá sílẹ̀, òun ò ní lọ. Eléyìí ló sọ láti máa fi
fi àyè sílẹ̀ ṣí àǹfààní sílẹ̀ fún ọ̀rọ̀ ẹnu rẹ̀ lẹ́yìn tí wọ́n mú àdínkù bá ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wípé ó jẹ̀bi gbígbé egbògi olóró lura ṣùgbọ́n nígbà tí wọ́n délé ẹjọ́ wọ́n bá mú àdínkù bá sí oṣù ní o kì í ṣe ọdún mọ́ oṣù méjìdínlógún ni wọ́n fi bá dínkù sí. Ó wá sọ̀rọ̀ nípa tí sinmi ó ní rárá òun ò rí ara òun gẹ́gẹ́ bí ẹni tó ń wọ aṣọ ìgbábọ́ọ̀lù ti ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan ní ìgbàkúgbà àbí ní àyíkáyè òun ò ríra òun gẹ́gẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ Paul Pogba ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Rio Ferdinand ló ti sọ di mímọ̀ pé ẹ wo gbogbo àwa tá a pera wa ní aṣojú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ẹ wo ẹ má lọ fi ẹsẹ̀ méjèèjì tilẹ̀ mọ́ o ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan níta ni kẹ́ máa ṣe báyìí o. Kí ló dé tó ṣe sọ eléyìí? Ó ní torí ohun tí wọ́n ṣe fún ẹni tó jẹ́ aṣojú àgbà ìyẹn Ferguson bí wọ́n ṣe yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ bàbá yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ló wá mú kí Rio Ferdinand pagi ìkìlọ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n dàbí pé wọ́n jẹ́ ambassador aṣojú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ní pé ẹ wò ó kò yọ ẹnikẹ́ni sílẹ̀ mọ́ o wọ́n lè yọ wá ní ìgbà tó bá wù wọ́n ní o gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ fún àwọn ènìyàn tí wọ́n ń ṣì ń ríra wọn gẹ́gẹ́ bí aṣojú àgbà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Rio Ferdinand ló sọ di mímọ̀ pé inú òun dùn sí ìpinnu tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ṣe láti yọ Alex Ferguson kúrò ní ipò tí wọ́n fi sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ wo oníyan ṣeun ọlọ́kà ṣeun gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀ bá wa jẹ́ láàárọ̀ yìí a dúpẹ́ lọ́wọ́ yín o àjọṣewọ́ ò ní bàjẹ́ níbi làwọn rẹ̀ mọ̀ fún ti ìròyìn eré ìdárayá lábala láti orí pápá BGI TV títí dìgbà mìíràn tá a tún fi láǹfààní láti máa gbóhùn ara wa. Odún ní mi ò mí kí n ṣàrùn fúlùkù àfihàn tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí máa mọ̀ kó dọ́jà ní èmi tìyín tó tọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ètò Ojúmọ́ Aláyọ̀ ó ń tẹ̀síwájú pẹ̀lú Olúmẹ̀gbọ́n àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá òun ayọ̀ láti máa ṣe nǹkan burúkú ò ní ṣe wá láṣẹ ọba mi aláwòrán ire ìrẹ̀kàbìtì. ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ jẹ́ mọ́ kí n káàbọ̀ láti orí pápá. Ó dá mi lójú pé ẹ jẹ́ gbádùn ròyìn eré ìdárayá tòwúrọ̀ òní yìí níbi tí àwọn ọmọ ikọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ọmọbìnrin wa ọ̀jẹ̀ wẹ́wẹ́ tí wọ́n ti ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà kódà inú wọn dùn bí wọ́n ṣe ń kópa òun náà bẹ́ẹ̀ lọ sí mú inú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n mú inú tiwa náà dùn. lápá abẹ́yìn ẹ̀jẹ̀ ó jẹ́ bó ṣe rí lápá abẹ́yìn. ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ sí ni máa fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn òròyìn eléyìí tí àti fún yín láwọn kókó rẹ̀ lóòrò òní yìí nínú ìwé ìròyìn Platform Times náà ni màá kọ́kọ́ fi ṣíde láàárọ̀ yìí. ẹgbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ aláàánú tí kì í ṣe ẹgbẹ́ ìjọba kan tí wọ́n pe orúkọ ẹgbẹ́ ọ̀hún náà ni the Norsemen Club International. òun náà ni wọ́n máa sọ wípé wọ́n máa dábìrà ní ìpínlẹ̀ Ògùn ìyẹn àná òde òní yìí níbẹ̀ ni wọ́n ti làkàkà tí wọ́n ti dù kí wọ́n rí wípé wọ́n ṣe ìdálẹ̀ àwọn ẹlẹ́wọ̀n mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọgbà ẹ̀wọ̀n ti ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. àwọn ẹgbẹ́ àwọn náà ni wọ́n máa tún sọ pé kò wá tán síbẹ̀ o lẹ́yìn ìgbà tí wọ́n gba àwọn ẹlẹ́wọ̀n mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ yìí tí wọ́n gbà wọ́n lẹ̀ ni wọ́n tún gbé ìgbésẹ̀ wípé ẹ wò ó gbẹ̀tẹ̀ ní bẹ́ẹ̀gì lójú ó di dandan kí kì ó rúwé o ni wọ́n bá kó wọn ìpè wọ́n forúkọ wọn lẹ̀ o sí ètò ìdánwò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wáyẹ́ẹ̀kì NECO àti GCE mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa sọ pé ni wọ́n fi orúkọ wọn lẹ̀ o. wọ́n ní gbogbo ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láti ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí pẹ̀lú ìgbìyànjú àjọ̀dún ọlọ́dọọdún eléyìí tí àwọn ẹgbẹ́ òun náà tí wọ́n ṣe
tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ní ọjọ́ 15 oṣù tá a wà nínú rẹ̀ tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọ̀hún náà nígbà tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ the Norsemen Club ọ̀hún náà olóyè onímọ̀ ẹ̀rọ Chidi Bíṣọ́ọ̀bù Ànókù òun náà ni ó ń ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ pé èyí náà ló wà lára gbogbo ìgbìyànjú tí àwọn ẹgbẹ́ yìí ń ṣe wípé àwọn fẹ́ gbìyànjú jákèjádò gbogbo àwọn ọgbà àtúnṣe tá a ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n rí wípé wọ́n sanwó tọ́nà wọ́n sì ṣe ìdásílẹ̀ àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n tó 100 níye jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ẹ̀ka ti ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn làwọn rí pé àwọn mú 3 jáde nínú wọn yóò táwọn sì fẹ́ fún wọn ní ọjọ́ ọ̀la rere débi kí wọ́n lè mọ̀ pé àwọn náà lè wúlò fún ògo orílẹ̀-èdè Nàìjíríà yóò bọ́ba wa mú wọn jáde tán wípé kì í ṣe pé bóyá àwọn fi wọ́n lẹ̀ àwọn yóò tún rí i pé àwọn tọ pinpin wọn láti lè jẹ́yàn àti ẹni tí ò wúlò fún àwùjọ ìyẹn ní tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ní ìlú Abẹ́òkúta nínú ìwé ìròyìn Plateau Times láàárọ̀ òní yìí. Wọ́n máa sọ wípé wọ́n ti kéré oko báyìí o náà la máa fi pariwo pé kọrin agbìn iṣu iṣu ta agbìn iṣu iṣu ta akórè wọnú lè wa àgbàdo wa ayọmọ òjò tura o pàṣẹ. ẹ wo wọ́n ti gbin iṣu ti ta bẹ́ẹ̀ sì pé àgbàdo ti yọ bọ̀kùà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Kwara Poly tí ń bẹ nílùú Ìlọrin nínú ìwé ìròyìn leadership láàárọ̀ yìí ló máa gbé jáde o wípé wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa ta èrè oko wọn o eléyìí tí wọ́n ti kórè rẹ̀ ní ilé ẹ̀kọ́ ọ̀hún náà wọ́n sọ pé ilé ẹ̀kọ́ ọ̀hún tó wà ní agbègbè Ọ̀yún ní ojú ọ̀nà Ìlọrin ní Old Jeba Road náà ni wọ́n sọ pé wọ́n ti gbin èrè oko ọ̀hún náà nígbàtí wọ́n sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ wípé gbogbo ìgbésẹ̀ yìí náà ni láti lè rí wípé wọ́n gbìyànjú káwọn náà kó ipa tiwọn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí òṣèṣì oúnjẹ àti bí nǹkan bó ṣe wọ́n gègèrè lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ mọ̀ wípé ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀mọ̀wé Mary Arinde òun náà ni ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tí ó ti bá àwọn tó jẹ́ alákòóso ilé ẹ̀kọ́ òun náà sọ̀rọ̀ pé ẹ wo ẹ̀yin náà kópa ti yín ṣèbí ẹ̀ ń ṣe ìmọ̀ nípa ti ètò ọ̀gbìn ẹ̀yin náà kópa ti yín o kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè mọ̀ wípé ẹ̀yin náà kó ipa ti yín láti lè pèsè oúnjẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbàtí wọ́n ṣiṣọ́ lójú rẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná tó ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ òun náà fi ọ̀rọ̀ kún un níbẹ̀ ló ti sọ pé ẹ wò ó ilé ẹ̀kọ́ gbogbo nìṣe yìí àwọn gan fúnra ara wọn láàbá máa sọ pé ọmọ tó dáńtọ́ o nítorí pé àwọn náà wọ́n dáńtọ́ láti lè rí wípé wọ́n kó ipa tiwọn lọ́nà àti pèsè oúnjẹ lọ́pọ̀ yanturu fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápá àti tọ̀dọ̀ wọn ti wá sísọ lójú rẹ̀ wípé ní kò pẹ́ yìí o wọn yóò bẹ̀rẹ̀ sí ní ta èrè oko yìí wọn yóò bẹ̀rẹ̀ sí ní ta jáde fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti fún gbogbo àwọn ará ìpínlẹ̀ Kwara ìlú Ìlọrin àti gbogbo àwọn agbègbè rẹ̀ yìí kí wọn náà kí wọ́n lè jẹ àǹfààní eléyìí tí wọ́n kó jáde ní ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Kwara Poly yẹ ẹjẹ́ àfọkàn wá balẹ̀ ni wọ́n wí o oúnjẹ yóò pọ̀ lọ́pọ̀ yanturu bí ilé ẹ̀kọ́ Kwara Poly bí wọ́n ṣe ṣetán láti bẹ̀rẹ̀ sí ní ta èrè oko wọn nítorí pé èrè oko wọn ló ti yọ bọ̀kùà ẹ̀ka nígbàgbọ́ pé ní kòpẹ́kòpẹ́ fùnáàbù ti wà nílùú Abẹ́òkúta náà àwọn náà yóò bẹ̀rẹ̀ sí ní ta èrè oko wọn lówó tó rọjú tó sì jẹ́ pọ́kú lówó ẹ̀ kí gbogbo nǹkan kó bá lè rọrùn. ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àjọ EFCC kì í ṣe ọ̀rọ̀ tuntun mọ́ wípé wọ́n ti mú ẹjọ́ lọ sí ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n sì máa ṣe ìgbẹ́jọ́ lórí rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ níbi tí ìpínlẹ̀ Kogi ìpínlẹ̀ Ògùn Ọ̀yọ́ àti bí ìpínlẹ̀ gbogbo àwọn ìpínlẹ̀ tí wọ́n jọ tọwọ́ bọ̀ ni wọ́n tó 16 ni wọ́n tó 16 ni wọ́n jọ pawọ́pọ̀ tí wọ́n sọ pé òfin tó ṣe ìdásílẹ̀ àjọ EFCC kò nẹ́sẹ̀ nílẹ̀ àti wípé òfin tó fàyè gbà kí wọ́n máa gbógun ti ṣíṣowó olókùnmọ̀kùnmọ̀ kò fàyè gbà àjọ EFCC débi tí wọ́n ṣiṣẹ́ dé yìí a lérò pé bóyá àwọn tí wọ́n wà lórí àléfà tí wọ́n jẹ́ ìjọba ìpínlẹ̀ ńgbà náà
wípé bóyá àwọn náà ń gbìyànjú láti roko sábẹ́ ọ̀dọ̀ tiwọn ni bóyá láti lè tètè ya torí ọmọ láti lè torí ara wọn láti lè torí wọn pamọ́ ni àmọ́ pé kíní yìí yóò máa padà wá fojú hàn báyìí ẹ wá gbọ́ ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ káàfàtà fún gbogbo ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa Nàìjíríà NBA inú Àgbákòbá òun náà sọ tiẹ̀ níbi tó ti kó sọ́lẹ́sàn bẹ́ẹ̀ mọ̀ pé àwọn amòfin tinú tìta òfin òun náà ní ń wó lórí wọn ó kọ sínú ìwé ó fi ránṣẹ́ sílé ìgbìmọ̀ aṣojúṣòfin ó tún fi ránṣẹ́ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn House of Rep àti Senate kí làgbákòbá kí ló ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ganan inú ìwé ìròyìn The Punch láàárọ̀ yìí òun náà lẹ ti gbọ́ níbẹ̀ ni wọ́n ti sọ pé ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀mọ̀wé Odiza Àgbákòbá tó jẹ́ kan lára àwọn agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún Senior Advocate of Nigeria ibẹ̀ ló ti kọ̀wé o ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà nípa àwọn òfin eléyìí tí wọ́n sọ pé ó ṣe ìdásílẹ̀ tàbí tó fi àyè gbà kí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà kí wọ́n ṣe ìdásílẹ̀ àwọn nǹkan tí yóò máa gbógun ti ìwà ìjẹbánu wọ́n sọ pé òfin orílẹ̀‐èdè wa Nàìjíríà ní ẹkùn 13 ìyẹn section 13 ìpè òun náà ni ó wà o nínú ìwé tó kọ méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ tó fi kan ránṣẹ́ sí House of Rep tó fi kan ránṣẹ́ sí sáwọn Senate òun náà ni ó kọ ní ọjọ́ 14 oṣù tá a wà nínú rẹ̀ yìí níbẹ̀ tó ti sọ pé àjọ EFCC òun náà ló jẹ́ pé àjọ tí wọ́n ṣèdásílẹ̀ rẹ̀ eléyìí tí ò tẹ̀lé òfin unconstitutional establishment òun náà lè bó tí wọ́n kọ́ lẹ̀ ń bẹ̀ ọ́ wípé àjọ tí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ wípé kì í ṣe òfin báyìí náà ló fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun nígbàgbọ́ gan-an ní o strong belief òun nígbàgbọ́ pé àjọ EFCC kò bá òfin mu wípé agbára eléyìí tí ó ṣe ìdásílẹ̀ àwọn àjọ EFCC ọ̀hún náà wípé kì í ṣe agbára tó wà nínú òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ó wá ìdí tó fi wá kọ̀wé yìí òun náà wípé Àgbákòbá sọ pé ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin gangan náà ni aṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́ ń ṣòfin o lẹ́ ń ṣe àtúnṣe òfin o àwa rèé amòfin làwa o àwa sì ti mọ ohun tó wà nínú ìwé ẹ má sì gbàgbé wípé ilé ẹjọ́ gíga lórílẹ̀-èdè wa Nàìjíríà náà ni yóò bẹ̀rẹ̀ sí ni máa gbé ẹjọ́ yìí tẹ́ ẹ sì mọ̀ bó ṣe wà nínú ìwé yìí níbi tí wọ́n sọ pé ọjọ́ kejìdínlógún on the 22 October ìyẹn ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n ní wọ́n yóò bẹ̀rẹ̀ sí gbẹ́jọ́ níbi tí àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógún tí wọ́n ti ń sọ pé àjọ EFCC kí wọ́n wọ́gi lé nítorí pé gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n ń ṣiṣẹ́ ara wọn ni wọ́n ti ń ṣe kọjá àyè ara wọn ìyẹn jẹ́ bó ṣe jẹ́ nínú ìwé ìròyìn Punch lápá abẹ̀yẹn. Wọ́n máa sọ wípé àwọn olórí wa méjèèjì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti Shettima igbákejì rẹ̀ wọn ò sí lórílẹ̀-èdè Nàìjíríà báyìí o ọwọ́ Ọlọ́run láwa o ló lórí o bẹ́ẹ̀ sì dé igbákejì olórí wa òun náà sí o àwa mọ̀ wọn tí wọ́n fa ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fà á lé lọ́wọ́ bí wọ́n ṣe tẹkọ̀ létí kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà o ṣùgbọ́n o àwọn ìgbìmọ̀ rẹ̀ wọ́n ti ní àìsínlé olóńgbò ilé ò lè dílé èkúté o ká fọkàn wá balẹ̀ ìwé ìròyìn Silent Times ló gbé jáde ṣùgbọ́n kò sálẹ̀ǹtì ariwo ní ń pa bí wọ́n ṣe sọ pé bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima bí wọ́n ṣe sí lórílẹ̀‐èdè Nàìjíríà wípé kò lè fa kọ́lọ́kọ́ kódà kò lè dá wàhálà sílẹ̀ kankan láàrin àwọn aṣáájú lórílẹ̀‐èdè Nàìjíríà yìí Báyọ̀ Ọ̀nànúgà ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn àtọgbọ́n àtinúdá òun náà ló sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú Shettima òun ló jẹ́ pé bí wọ́n ṣe sí nílé ni wọ́n sì mú ọ̀rọ̀ orílẹ̀‐èdè yìí ni wọ́n mú lọ́kùnkúndùn o wọn ò jẹ́ jí láàárọ̀ ọjọ́ kan kí wọ́n máa mọ bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé wọn ò sí nítòsí báwo bá gbàgbé
ìpè wọn ní ara ń fẹ́ sinmi fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi lọ sinmi fódìdí ọ̀sẹ̀ méjì wọn ò sì rí ibì kan sinmi sí ni wọ́n wòye pé orílẹ̀-èdè United Kingdom òun náà lórílẹ̀-èdè tó dáa ààrẹ kan tó wá sinmi sórílẹ̀-èdè tiwa níṣà àwọn náà ni a sọ pé orílẹ̀-èdè United Kingdom náà ni orílẹ̀-èdè tó dáa táwọn wò pé láti sinmi sí báwọn bá sì sinmi ń bẹ̀ àwọn fẹ́ kan dé orílẹ̀-èdè Faransé ìyẹn France láti lọ ṣe àdó lórí àwọn kọ̀ọ̀kan bákan náà ni wọ́n ní ẹgbákejì wọn Shettima àwọn náà lọ nínú ìrìn àjò ọlọ́jọ́ méjì kan lọ sórílẹ̀-èdè Sweden láti lọ ṣe àbẹ̀wò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà ni látàrí bí wọ́n ṣe wá sílẹ̀ yìí òun náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn àìlè sọ̀rọ̀ kan ti bẹ̀rẹ̀ sí ní jáde láàrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ pé ewu ńlá mà lélẹ̀ yìí o ṣé kìí ṣe pé àwọn tí wọ́n jẹ́ aṣáájú náà ni wọ́n máa wà tí ò tọ́ tàbí ṣe ìwà ìjẹbánu tàbí bá àkọjá kó tó di pé àwọn ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà àti igbákejì ẹ̀ wọ́n dé padà sí orílẹ̀-èdè yẹn Ọ̀nànúgà nínú ọ̀rọ̀ rẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde ní ọjọ́rú Wednesday àná yìí níbẹ̀ ló ti wá ń fi ọkàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ gbé ẹ̀já fọkàn wà balẹ̀ o ìpè kò sí kankan bó tilẹ̀ jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fi orílẹ̀-èdè sílẹ̀ lọ́jọ́ kẹta oṣù tá a wà nínú rẹ̀ yìí yóò padà wá sí orílẹ̀-èdè yìí nígbà tó bá ti máa fi pé ọ̀sẹ̀ méjì gbàgbó ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ní gbogbo pé àwọn máa ń sọ̀rọ̀ lóòrèkóòrè láti lè mọ bí àwọn kan bí ó ṣe ń lọ sí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá tẹ̀ sílẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wà ń lè bí ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Senate President bí ẹni tó jẹ́ akọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ẹni tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò títí kan àwọn tí wọ́n jẹ́ alákòóso lórílẹ̀-èdè Nàìjíríà yéèyàn àwọn mínísítà náà ni ó wà nílé dìgbì ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé irú eléyìí ti ṣẹlẹ̀ ní lọ́dún 2022 nígbà tí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari àti igbákejì rẹ̀ ìyẹn Ọ̀ṣínbàjò eléyìí tí àwọn náà jọ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà níṣìṣẹ́ ń tẹ̀lé tí ó sì sí àwọn méjèèjì lórílẹ̀-èdè Nàìjíríà tí ó sì sí nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ wo ẹ̀jẹ̀ dátọ́mì náà bí bá dátọ́mì tí mo dókè lọ́wọ́ tí mo padà dé ètò wa máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn tó tún wà nílẹ̀ fún yín láàárọ̀ níyì ẹ ṣáà má kúrò ńbẹ̀ ẹ má gbàgbé o ẹ bá wà sí ààrẹ ẹ̀jẹ̀ dókè lọ́wọ́ mò ń bọ̀. èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa gbò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. ẹ jẹ́ máa kí yín káàbọ̀ láti òkè lọ́hùn-ún ó dá mi lójú wípé ẹ̀ ń jẹ̀gbádùn ètò àbí ó ṣe ń lọ láàárọ̀ níyì bí àwọn ìròyìn ọ̀hún náà ṣe ń lọ lóòrọ̀ níyì ẹ jẹ́ máa tẹ̀síwájú láàárọ̀ níyì o ààrẹ ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà Babájídé Sanwó-Olú òun náà ló máa ṣe gudugudu méje o àti yàyà mẹ́fà níbi tí ó ti ń kéde wípé ní ọjọ́rú Wednesday àná yìí níbẹ̀ ló ti ń ṣiṣọ́ lójú rẹ̀ o wípé àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba lórí ní ìpínlẹ̀ ọ̀hún náà wọn yóò máa gba owó tó kéré jù tó jẹ́
85,000 naira yẹn jẹ́ gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ ìjọba tó kéré jùlọ ní ìpínlẹ̀ Èkó ọ̀hún náà. Bá gbàgbé wípé láti ìgbà tí wọ́n ti kéde ní 70,000 naira fún òṣìṣẹ́ ìjọba tó kéré jùlọ yẹn gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ ìjọba tó kéré jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà, òun ni oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ náà ló ti ń bẹ̀rẹ̀ ní jẹyọ jáde pé àwọn gómìnà kan tí wọ́n sọ pé àwọn ò lè san. Kódà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n máa ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NSF àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ tó sì ní ṣe pẹ̀lú owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ilé tí wọ́n fẹ́ máa san ní ìpínlẹ̀ ọ̀hún náà. Ibẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tí wọ́n jọ ń fẹnu kò wípé iye báyìí làwọn san iye báyìí làwọn san. Ní ìpínlẹ̀ Ògùn amúhàfin lánàá pé gómìnà ìpínlẹ̀ Ògùn gómìnà Ọmọbàdàpọ̀ Abíọ́dún ti sọ pé òun yóò máa san 77,000 naira, ní Oǹdó 73,000 naira. Ká má sì gbàgbé pé ní ìpínlẹ̀ Ẹdó láti kọ́kọ́ bẹ̀rẹ̀ 70,000 naira kó tẹ̀ di wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ó kéde rẹ̀ tá a lérò pé bóyá wọ́n fẹ́ fi ṣe ètò ìdìbò ni. Wàyí ò ní ìpínlẹ̀ Èkó tá a mọ̀ pé ìlú Èkó náà ìlú owó náà ni. Gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà Babájídé Sanwó-Olú lọ́jọ́ Wednesday àná yìí ni wọ́n ti ṣiṣọ́ lójú ìpinnu wípé owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ 85,000 naira òun náà ni yóò máa jẹ́. Sanwó-Olú òun náà ni ó ṣiṣọ́ lójú eléyìí lásìkò ìgbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ nínú lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan ilé tí ó wà ní ìlú Èkó níbi tí wọ́n pè é ní ojúkojú pẹ̀lú Babájídé Sanwó-Olú. Níbẹ̀ ni ó ti mẹ́nu bà ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ ilé tí ó kéré jùlọ. Níbẹ̀ ló ti ṣiṣọ́ lójú rẹ̀ fún ìgbà kan pé tinútinú dídùn lòun fi kéde o wípé àwọn òṣìṣẹ́ tó yẹ ní ìpínlẹ̀ Èkó òun náà ni wọn yóò máa gba 85,000 naira lónìí náà ló sì bẹ̀rẹ̀ tí ó sì túmọ̀ sí pé láti oṣù yìí lọ ni wọn yóò máa gbà á. Eléyìí náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kì í ṣe pé bóyá òun fi gbàgbà pẹ̀lú àwọn kan láti lè san owó tó pọ̀ jùlọ, ṣùgbọ́n àwọn wo nǹkan tágbára àwọn ká táwọn tún lè ṣe láti lè ṣiṣẹ́ dójú àmì gẹ́gẹ́ bí gómìnà ohun tó sọ nìyẹn. Òun náà ló fi sọ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà ni lóòótọ́ làwọn jọ fẹ́nu kò sí 70,000 naira, ṣùgbọ́n àwọn wò pé agbára àwọn ká eléyìí tó sì lè ṣó táwọn sì lè máa san 85,000 naira fún àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ ní ìpínlẹ̀ Èkó. Gómìnà Babájídé Sanwó-Olú ẹsẹ̀ lè náà lẹ́dùnmarè yóò jẹ́ gúnlẹ̀ ayọ̀ láṣẹ̀dùnmarè. Nínú ìròyìn Vanguard láàárọ̀ ni lórí ọ̀rọ̀ tó sì ní í ṣe pẹ̀lú bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ mọ̀ yí pé káàtẹ̀ sọ yí pé àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àwọn náà pẹ̀lú àwọn tó fà wá síbi tá a wà yìí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí wọ́n tún ti ń ṣe ìpàdé kan báyìí o. Wọ́n tún ti ń ṣèpàdé pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà nítorí lọ́jọ́ kìíní àná yìí ń jẹ́ gbàgbé ibẹ̀ lọ́ ti fún wọn sí condition yìí pé ẹ bá fẹ́ kówó kún owó àwọn fowó kún owó epo. Ìgbà tí kó tó di pé wọ́n fi owó kún owó wọn tó sọ di 70,000 naira, ìgbà náà a ṣe ń lè epo ní 500 naira nísìn ó tún ti di times 2 nínú ọdún yìí tá a wà yìí náà ó tún kọjá times 2 gan àti ń lè epo ní 1,200 naira 700 naira ti gùn láàrin wípé wọ́n fowó kún owó àwọn òṣìṣẹ́ tá a sì jà wípé lórí ọ̀rọ̀ yìí ẹgbẹ́ mẹ́nu kò lórí ẹ̀, ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí òun ló jẹ́ kí n yà lọ sí ibẹ̀ níbi tí wọ́n ti sọ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ti ń jókòó àpéròsọ pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí níbi tí wọ́n sọ pé lánàá òde òní ni wọ́n ti jọ fẹ́nu kò lórí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yóò ṣe lọ ní ìrànwọ́ ọ̀rọ̀ṣẹ̀, bí owó ọkọ̀ bí yóò ṣe wálẹ̀, owó oúnjẹ bí yóò ṣe wálẹ̀ táwọn ènìyàn yóò sì máa rí gbogbo àwọn nǹkan yìí lọ́nà tó dára. Èyí náà ló ń jẹyọ jáde lẹ́yìn ìgbà tí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó ti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà pé kí wọ́n fà á sẹ́yìn ìyẹn owó epo eléyìí tí wọ́n gbé sókè gegere kí wọ́n fà á sẹ́yìn àti owó afẹ́fẹ́ gáàsì ìdáná tó lọ sókè kí wọ́n rí pé wọ́n fà á sẹ́yìn àti pé kí wọ́n jẹ́ kí sísan owó orí fún àwọn ènìyàn kó rọrùn fún wọn. Èyí náà ló ń jẹyọ jáde nígbà tí wọ́n ń ṣe ìpàdé ọ̀hún náà ní ọ́fíìsì ẹni tó jẹ́ akọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní àṣálẹ́ àná, ibi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún náà tí wọ́n ti jọ ń fẹnu pé lóòótọ́ àti lódodo ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ni wọ́n ti gbà láti san owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ gẹ́gẹ́ bí 70,000 naira tí wọ́n yóò sì bẹ̀rẹ̀ ní láti oṣù tá a wà nínú rẹ̀ yìí lọ jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀wẹ̀ ilé-ìgbìmọ̀ aṣòfin tí wọ́n sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé ọ̀rọ̀ owó epo tó wọ́n gegere yìí náà ló tún ṣe ń fà tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń wọ́n kí wọ́n fa ọwọ́ rẹ̀ sẹ́yìn. Yẹn jẹ́ ìpàdé tí wọ́n ṣe ní àṣálẹ́ àná yìí lórí ọ̀rọ̀ tó ti ní ṣe pẹ̀lú ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin
lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n mà ti ń rọ ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n di dandan wípé wọ́n wá fi ètò ìṣúná ọdún 2025 kí wọ́n mọ̀ gbé bọ̀. Àwọn ti fún wọn ní gbèdéke ọ̀sẹ̀ méjì gbáko 2 weeks ọ̀sẹ̀ ni wọ́n fún gẹ́gẹ́ bí òfin àlàkalẹ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tó wà ní section 11 sub 1 òun náà ni wọ́n sọ pé ó bá òfin òun náà mu ti tọdún 2007 láti lè gbé ètò òṣùná ti tọdún 2025 láti lè gbé wá láì ní ìdádúró kankan. Eléyìí náà ló ń jẹ jáde lẹ́yìn ìgbà tí wọ́n mú àpò òun náà wá láti ọwọ́ ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò Abba Ika Etim ní ìpínlẹ̀ Akwa Ibom òun náà ẹ̀yìn Honorable Clement Jimbo ní ibi ìjókòó wọn lánàá yìí nígbàtí Jimbo òun náà tí ó mú àbá òun náà wá náà ni ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó kéré jù oṣù 4 sí ọdún tó ń bọ̀ òun ló jẹ́ kí wọ́n ti máa gbé ètò ìṣúná òun náà wá kí wọ́n lè ti máa mọ gbogbo àwọn tí wọ́n yọ kúrò àti àwọn tí wọ́n yóò fi kún. Ìyẹn jẹ́ bí yẹn ṣe jẹ́ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná tó jẹ́ kí wọ́n ti wá gbé wá nínú ìwé ìròyìn leadership òun náà ni àtìrí yẹn kà láàárọ̀ òní yìí. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbésẹ̀ tí ajàfẹ́tọ̀ ọmọnìyàn nílẹ̀ Yorùbá wàdé tó gbé ìyẹn orílẹ̀-èdè United Kingdom lọ́dọ̀ wọn British kó lọ́hùn-ún tó di kọ́lù ńkọ́ ẹ̀wà gbọ́ Sunday Adéyẹmọ fúnra rẹ̀ òun ló jáde wá sọ̀rọ̀ báyìí kì í ṣe agbẹnusọ kankan òun náà ló gbẹnu rẹ̀ sọ ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí wípé ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn òun ni olóyè Sunday ọmọ Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho ṣá náà ni ó sàmì sí ọjọ́ ìbí tí wọ́n sì ṣe ayẹyẹ oníránpẹ́ kan. Lẹ́yìn ayẹyẹ oníránpẹ́ yìí ni wọ́n ní Sunday Adéyẹmọ ló kọ ìwé ìpèjẹ kan sí ìjọba orílẹ̀-èdè United Kingdom. Níbẹ̀ ló ti ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá nation nítorí pé ó bá òfin mu gẹ́gẹ́ bí òfin tó ṣe ìṣẹ̀dálẹ̀ gbogbo ilẹ̀ gbogbo àṣìṣọ́ lójú rẹ̀ ńgbà bá débẹ̀. Lẹ́yìn ìgbà tó gbé ìgbésẹ̀ yìí òun náà ni ẹ̀rù bà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tètè bẹ̀rẹ̀ sí ní gbé jáde pé irọ́ ni kì í ṣe pé orílẹ̀-èdè United Kingdom ti bọwọ́ lò òun ni Sunday Adéyẹmọ ti wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kó tó di pé Sunday Adéyẹmọ tún sọ̀rọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà pé ó ti sọ pé àwọn ń retí ẹni tó jẹ́ aṣojú orílẹ̀-èdè Britain kó yan United Kingdom sórílẹ̀-èdè Nàìjíríà òun náà láti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. Sunday Adéyẹmọ ti wá ní ẹ má kó bọ́ọ̀bọ̀ ẹni ẹlẹ́ni lọ́wọ́ ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn nílẹ̀ Yorùbá tí ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá nation yẹn Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho ṣá òun náà ló ti ń kìlọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ má kó bọ́ọ̀bọ̀ ẹni tó jẹ́ aṣojú orílẹ̀-èdè Britain kó òun náà sórílẹ̀-èdè Nàìjíríà yẹn Richard Montgomery ìpè ẹ má kó bọ́ọ̀bọ̀ lọ́wọ́ lórí ìwé ìpẹ̀jọ́ tá a kọ ní kò pẹ́ yìí lọ́jọ́ sátidé àbámẹ́ta ilé ètò kọjá yìí òun náà ni Sunday Adéyẹmọ ló kọ ìwé òun náà ṣọwọ́ sí ìjọba orílẹ̀-èdè United Kingdom tó jẹ́ alábala márùndínlọ́gbọ̀n ní iye sí ọ́fíìsì ẹni tó jẹ́ alákòóso àgbà ní Prime Minister ọ̀hún Keir Starmer ní ojúlé 10 òpópónà Downing ní ìlú London. Níbẹ̀ ni wọ́n ti sọ pé ẹ wo àwa ń pè fún ìṣèjọba orílẹ̀-èdè Yorùbá nation ká lè dádúró nínú àtẹ̀jáde eléyìí tó fúnra rẹ̀ tó bọwọ́lù yẹn Sunday Igboho ṣá òun náà ni ó jẹ́ kó di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ fún àwọn akọ̀ròyìn lọ́jọ́rú Wednesday. Níbẹ̀ ló ti ń ṣiṣọ́ lójó rẹ̀ ní àná òde òní yìí wípé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa fún kí wọ́n sì máa tì láti jù kọ́ máa kọ́rọ̀ sí lẹ́nu. Ó sọ nínú ọ̀rọ̀ ẹgbẹ́ wo kí ni tí a ṣe tí kò bá òfin mu nítorí wípé gbogbo ibi tá a wà yìí ó ti ní wá lára gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí òfin sì rèé wípé ayé wà láti túká lẹ́yìn tí ọgọ́rùn-ún ọdún tó bá ti pé gẹ́gẹ́ bí ọdún tí wọ́n kó orílẹ̀-èdè kan papọ̀ bàbá sì wò ọdún 2014
2014 ló pé 100 ọdún tí wọ́n ti ṣe amalgamation lórílẹ̀‐èdè nàìjíríà. Ó ti lé ní 100 àti lé ní 100 years tá a ti wà gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè nàìjíríà látọdún 1914 lọ́hùn. Òun náà ni Sunday Adéyẹmọ náà sọ pé àbọ̀ òfin mu kì í ṣe pé bóyá à ń tàpá sí òfin, bẹ́ẹ̀ sì pé bí a ṣe wà papọ̀ yìí, ìwà papọ̀ wà yìí kò mú àlàáfíà dánimọ̀ la ṣe fẹ́ pé kóníkálukú dọ́mú ìyá rẹ̀ gbé ló bá tán. Ìyẹn ní ọ̀rọ̀ tí Sunday Adéyẹmọ Sunday Igboho ṣá ló gbé jáde tó fi kìlọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà. Wọ́n gbé pàtàkì lọ́wọ́ èyí tàjọ jẹ̀gbápẹ̀ ètò náà láàárọ̀ ní ìyá ànírín jù báyìí lọ fún ti ètò Ojúmọ́ Aláyọ̀ lórí ìkànnì BGI TV. Ìyẹn tó bá tún di ọ̀la bákan náà tí ó pàdé wa lásìkò bákan náà yẹ kí a tún fún yín láwọn ìròyìn tuntun jẹyọ jáde nínú ìwé ìròyìn olójoojúmọ́ ilé wa títí dìgbà tá a fi pàdé. Olúṣọlá Olùlómi-ọgbọ́n ló kọ mi. Ó dàbọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.